ṣé kìkì aṣọ bí àlùbọ́sà yìí torí ẹ̀ ló ṣe ń sọ̀rọ̀ sí mi mo mọ̀ wọ́n tí wọ́n bá ti lu jìbìtì tán nígboro wọn wá máa ṣe kọ́ńdákọ́ńdá ní abúlé àìsàn oníranù. Làbí ṣé wàá lè tó yẹn ni. gbẹnusọ̀n à ń gbúrò wọn tí wọ́n bá ti lo gbájú ẹ̀ tí wọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn nígboro tí wọ́n sọ wípé àwọn fẹ́ bá wọn wá igi gẹdú àtowó àti igi gẹdú àníírí kankan ní kò débẹ̀ bẹ́ẹ̀ ni a mọ̀ wọ́n òpònú ayérádà. kò sì gbọdọ̀ bá ìbànújẹ́ jáde ó bá bínú lọ ayọ̀ ló sí lọ́hùn àlàáfíà ló sí lọ́hùn nítorí náà kò ṣọ́ra sí i. Sure pé you were on the right track. O ní kí n wá àdírẹ́sì ṣèbí yànà tó wà lọ́ọ̀kan yìí ni. Okay. Next turn nìyẹn lábẹ́ láti máa yà. Okay. Ìgbẹ́ la máa ti turn. Left or right? Right la máa turn sí náà. Ilé wọn gan la ń wò lọ́ọ̀kan yẹn. Ilé wọn lè ju yẹn lọ́ọ̀lọ́. Ṣé turn it down? Bẹ́ẹ̀ ni to the right. Ẹkùn tí a bá ní pé ká wádìí dáadáa obìnrin ló máa dé gbogbo eré ayé. Àwọn ni yọ ayé náà. Obìnrin ni yọ ayé kí ni wọ́n wá ṣe bí kò kí n ṣe obìnrin ni. Ọlọ́run má jẹ́ kó obìnrin pa ẹ̀. Ìwọ ńkọ́ ọlọ́mọ ẹ̀kọ́ obìnrin pa obìnrin ò ní pàwọ́ ṣáà tán. Dúró ilé géètì wọn nìyẹn náà. òwe orí gan. ṣàbọ̀lẹ̀. lémi láìpẹ́ obìnrin ìwọ ṣe gbá lé yín lọ kó jẹ́ kó má lọ síbi. obìnrin ló sì máa fẹ́ láì. Excuse me, minute, baby. Excuse me. Báwo ni? Ojú ẹ̀ yìí ṣé kìí ṣe pé a ti mọ̀ra ń bì kan tẹ́lẹ̀. Bọ̀sùn ṣé nǹkan tí a wá síbi wá ṣe lélẹ̀ ó lè jẹ́ ká lọ síbi tá à ń lọ. Ẹ jọ bọ́dá ẹ ṣe mind business tèmi kì í jẹ́ kí mi mind business tèmi ẹ ṣáà lè pa àwọn size mi rè àbí kí ló kọ́ ẹ bẹ́ẹ̀. jòjàre o ti lọ sí St. Cognis free. No. St. Finbas. St. Timothy. Bọ́sùn dẹ̀ fi gbogbo eléyìí mi láì gbogbo shit tó ń bá mi try mi. Kó kun ẹ jọ jẹ́ kí torí Ọlọ́run. Jẹ́ ká lọ náà. What's your problem báyìí? Ṣé kí n fún ẹ ní nọ́mbà mi? Màjọ ó yẹ kí n fún ẹ nọ́mbà mi now. Let me just give you my number. Kò sí káàdì inú ẹ. Wo bọ́sùn. Jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ìṣòrí mi rí. Come on. Let's go. Kí ló ń ṣe? Yes, coming. Baby. Báwo ni? Ṣé wàá rẹ̀? Ṣàlẹ́ wá ń bọ̀. Ẹ jókòó. All right, o ṣe. All right. Nonsense. Kí ni nǹkan tó ń mú bẹ́ẹ̀ sí? Ṣé o mọ̀ pé ọmọ kékeré lọ mọ́? Baby girl. Awesome. Baby. Yeah. Ó dùn gan. Really? Sórí eléyìí tí o wọ̀ yìí, òun gan ni wọ́n pè ní dress to kill. Àmọ́ mi ò mọ ẹni tí o fẹ́ pa láàrin èmi tàbí ọ̀rẹ́ mi Bọ̀sún.
Ọ̀gbẹ́ni. Bọ́bọ́ yóò sì lè mọ́ ṣá. Bọ̀sún. Yeah, what's up? Kí ló ṣe? Kí ni mo ló ṣe mí fún ẹ? Níwọ̀ tó jẹ́ pé ó ti rìn jìnnà. Anyway, baby. Yeah? Ṣé ìwọ ti ready to take on? Yes, mo ti ready. All right. Desola! Yes, auntie. Sorry, mo jáde lọ nsìn. Oúnjẹ tó kù ní kitchen yẹn tó wà lórí stove yẹn. Kò jẹ́ tiẹ̀. Tèmi tó kù kò fi sínú freezer. Ṣùgbọ́n má ṣílẹ̀kùn mi fún anybody mi ò sí nílé o. Ṣùgbọ́n wọ́n ti mo sọ fún ẹ. All right. Kí ni nǹkan tó ti fẹ́ mi? Báàgì. All right. No. That's you. All right. So let's go. Okay. Check out. Bọ̀sún. Oya jẹ́ lọ. Ẹ jẹ́ máa lọ náà, ẹ máa lọ tí. Oya ṣíwájú. Ẹ bí mi ò tí ì wá síbi. Let's go. Kí ni ṣe wà ókè ṣá? All right, baby. Ṣùgbọ́n. Come on, jẹ́ máa lọ náà. Ọ̀nà ayọ̀ kò má ṣe tì mọ́ mi, kí n rí rẹ̀ láyé, kí n rí rẹ̀ láyé. Ìlànà nípa mi. Mo rí ẹ bó ṣe mú mi. Adébọ́lá ní ìgbà lọ. Èmi ò fẹ́ mọ́, ó lè ti máa lé ọmọ kéèké àdúgbò kiri. Ọmọ burúkú ẹ̀. Ọmọ ìṣẹ̀fẹ̀ sàn kọ̀ fún. Kí ni? Ọmọ àbúrò ìṣẹ̀lẹ̀ wà. Ọmọ yẹn dà mí lórí irú mẹ́ẹ̀. O jẹ́ òkú àtijọ́ tí mi àti ẹ̀ ta ti ríra wa yẹn ta ti rí yẹn. Ọmọ yẹn mi ò lè gbádùn bó tiẹ̀ jẹ́ nǹkan péré ni ó lè fún mi ṣe ẹgbẹ́ bá mi ṣe kíkà kó tiẹ̀ jẹ́ nǹkan kẹ́mi náà tiẹ̀ tàn sí. Nǹkan péré inú máa dùn gan-an. Ọ̀bọ̀ ẹ̀ ọ̀nà ó dàbí ẹgbẹ́ kí n máa kí kí ẹ lórí ìwà àti ọmọ sọmọlé ẹ̀. Sọ fún mi, kí ló máa rí gbà lára ọmọ sọmọlé yẹn náà? Àwọn sọmọlé mi tó bá bọ́ támbílò. Irọ́ ni o. Támbílò. Irọ́ ni. Ẹ̀yin wọn náà ń pè bẹ́ẹ̀ ẹ̀yin wọn kọ̀ láta támbílò báyìí kò síbi tó jọ́gùn wọn sí tí wọn ò gbá bẹ̀. Hello dream team náà pè wọ́n. Ẹ ṣàbà mi ṣé kí mi àti ẹ̀kọ́ tiẹ̀ ẹ̀kan. Bọ̀sùn ó gbádùn ọlọ́ ó dáa sórí ọmọ kan tó ṣẹlẹ̀ èmi abẹ́ 100 kò yẹ owó ló máa jẹ náà torí mo mọ̀ pé sórí ọmọ ṣàléwá tí mò ń fẹ́ yẹn ó lè ṣe anything tó bá fojú rí o in fact tí a bá sọ pé a fẹ́ gbé ọmọ yẹn a fẹ́ lọ fi ṣoògùn owó wàhálà yà á gbélẹ̀ fún wa. Àbúrò ẹ̀ máa ní. Àbúrò ẹ̀ bí ti wá o àbúrò ẹ̀ àbí cousin ẹ̀ wo sórí kó tiẹ̀ jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n kò yẹ tàbá ti fún ní change yẹ báyìí change mo pé o ó ti gbọ́ ọ̀sán. Ok ó ti lọ ẹ ṣàbà mi ṣe ṣá. Ṣé mo ti sọ pé mo máa ṣe nǹkan mọ́ ẹ rí tí mi ò ṣe ni. O ṣe tìrì náà. O ṣe tìrì. Mi ò ṣe tìrì. Bẹ́ẹ̀ni nítorí pé déyìí kò wá kó wá tó tẹ̀lé. Wà á ní tó máa kọ́ àwọn ọmọdé méjì wọlé bíi tiẹ̀. Ní àdúgbò àwọn afúnra aláwọ̀ àtọ̀lọ́tẹ̀. Bàbá ṣínà ayọ̀ mi, jẹ́rìí rẹ̀ gbà nínú ayé. Òjò ìbùkún wà láìlẹ́ gbẹ́jẹ́ kó rọ̀ lémi lórí. Kí n fọwọ́ ayọ̀ mi gbà nù títí dalẹ́. Kò sí wàhálà wọ̀kàn. Báwo dẹ̀ ní ara mọ́ sí? Mọ́mí ti wà ọ̀rọ̀ ẹ̀ wọ́n kọ́ ní láti resident. Ẹ dẹ̀ ṣọ́ ẹ pé wọ́n ti wá kú. Ẹ̀mí ìtọ̀rẹ́ mi. Dr. Chinuko. Bọ̀sùn làwà. Nice meeting you. It's a pleasure. Family doctor wa ni wọ́n dẹ̀ good gan. Wọ́n ṣe gan. Mr. Ayomi. Yeah. Ẹ ní láti rí mi ní clinic. I need 1 or 2 things láti discuss. Ṣé kò sí problem kankan? No, kò sí nǹkan. Ẹ sure? No. All right. Have a good day. Dókítà yìí yàn gan. Very young. Ó dẹ̀. Kí kò ní máa lọ wúlò láì. Olùgbò ni àbí láyéláyé má tó bá lọ táyé rẹ̀. Ìyẹ́lẹ̀ ó yàn náà ó lè wà fọ́ àwọn mi. Ó dẹ̀ sọ pé o fẹ́ nǹkan.